ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa fíìmù tí a mọ̀ sí Onte. Ìjẹ́ ẹ ti wo fíìmù yìí? Tí ẹ ò bá ti wo fíìmù Onte yìí, ẹ̀yin tèmi ẹ mísì gidi gan nìyẹn o, torí pé fíìmù yìí ó jẹ́ fíìmù tí ó dùn gidi gan tí àwọn èèyàn sì ti sọ̀rọ̀ nípa rẹ̀ gidi. Ẹ̀yin tèmi nǹkan tí a bá wá lè nìkan yẹn, tí ò bá ti wo fíìmù yìí ẹ gbìyànjú láti lọ wò ó lórí Anike TV. Onte chapter 2 òní wọ́n ṣò níbẹ̀. A fẹ́ sọ̀rọ̀ nípa chapter 3 rẹ̀ báyìí. Ẹ̀yin tèmi tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, tàbí ẹ ń bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètò tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tèmi, òṣèré wo lẹ rò wípé ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Onte láti apá kìíní títí dé apá kejì tí ó ń ṣò lọ́wọ́lọ́wọ́ yìí, láti chapter 1 títí dé chapter 2 tí ó ń ṣò lọ́wọ́lọ́wọ́ yìí? Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù? Ẹ tẹ orúkọ òṣèré yìí díkan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí, ẹ tẹ sínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jómitóró rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, tàbí ẹ ń bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button lẹ́yìn wọ́n máa rí o tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.